Gbajúgbajà ajìjàǹgbara fún ẹ̀tọ́ àwọn ọmọnìyàn tó tún jẹ́ gbajúmọ̀ olóṣèlú ìyẹn Comrade Ọmọyẹlé Sowore mà ti tú àṣírí gbajúgbajà akọni ọmọ Yorùbá tó tún jẹ́ ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ni ìyẹn olóyè Sunday Adéyẹmọ tí ó gbáyé mọ̀ sí Sunday Ìgbòho. Ó ti tú àṣírí bàbá náà o tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ọ̀dàlẹ̀ ìní Sunday Ìgbòho àti pé kí ẹnikẹ́ni ká má ṣe fi Sunday Ìgbòho kí a má ṣe fi wé gbajúgbajà ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Ìgbò ni tó wà látìmọ́lé nítorí pé wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére fún ìyẹn Mazi Nnamdi Kanu wípé kó má ṣe fi wé nítorí pé ọ̀dàlẹ̀ ní Sunday Ìgbòho tí Nnamdi Kanu kì í ṣe ọ̀dàlẹ̀ ní tiẹ̀. Ǹjẹ́ kí ni ó bí ọ̀rọ̀ tí Sowore tó sọ yìí? Ó máa ní fọ́nrán fídíò Sunday Ìgbòho kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára èyí tó ti di ariwo táwọn olóṣèlú tí wọ́n ń fa mọ́ra wọn lọ́wọ́ bí ẹni tó ń fa ẹran náà mọ́ra wọn lẹ́nu. Ó ní bí Sunday Ìgbòho bó ṣe sọ nínú fọ́nrán fídíò náà wípé ní ilẹ̀ Yorùbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní gbogbo Yorùbá ń bá lọ àti pé kí àwọn orogún Tinubu ká má ṣe gbé sàárà wọn kọjá mọ́sálásí ilẹ̀ Yorùbá ìyẹn pé ká má ṣe wá polongo òbò rárá ní ilẹ̀ Yorùbá àti pé lẹ́yìn ọdún mẹ́jọ Tinubu àwọn yóò tó bẹ̀rẹ̀ láti ṣe sáà kẹta sí ni. Ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá èyí tí àwọn olóṣèlú tó ti ń fi ọ̀rọ̀ síta sí lọ́lọ́kọ̀ òjọ̀kan láti bu ẹnu àtẹ́ lu Sunday Ìgbòho. Kódà àti ẹ̀tì ráwọn kan tí wọ́n sọ pé ó yẹ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ èèyàn àwọn tó lóyìnbó ń pè ní Department of State Service DSS pé ó yẹ kó ti ránṣẹ́ pé Sunday Ìgbòho lórí ọ̀rọ̀ ìdúnkokò mọ́ ẹ̀mí àwọn alátakò tó sọ náà láti fọ̀rọ̀ wá ní ẹnu wò. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń jà rìnrìn òun náà máa ní Sowore tóun náà tó díje du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2019 àtọ́dún 2023 tó sì tó ti kéde pé òun yóò tún díje du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀. Ènìyàn náà máa gbẹnu sí máìkì tó ń sọ̀rọ̀ lé lórí nínú ọ̀rọ̀ tí Sowore sọ ẹni ló ti jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ lòun ò mọ Sunday Ìgbòho púpọ̀ ṣùgbọ́n ó ní gbogbo ìgbésẹ̀ tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta ìyàtọ̀ ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ yìí ó ló ti fi hàn pé ọ̀dàlẹ̀ ni. Ó láṣìírí táwọn èèyàn mà tóun ó tù ní pé irú ọ̀rọ̀ tí wọ́n bá Nnamdi Kanu sọ láti jáwọ́ kúrò náà jàǹgbà rẹ̀ kó sì máa polongo òbò fún Tinubu ní ilẹ̀ Ìgbò ó ní irú ẹ̀ náà iná fi lọ Sunday Ìgbòho ó ní ṣùgbọ́n nígbà tí Nnamdi Kanu tóun gba owó ń tiẹ̀ tó yarí pé òun ò lè ṣerú ẹ̀ òun ò lè dálẹ̀ àwọn èèyàn òun àti jàǹgbàrò òun ó ní ìlú jẹ́ kó wà lẹ́wọ̀n tó sì ní irú ẹ̀ ìní Sunday Ìgbòho tẹ́wọ́ gbà ní tiẹ̀ tó fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ. Bẹ́ẹ̀ ni Sowore wá mú àpẹẹrẹ irú àwọn tó ti ṣerú nǹkan tí Sunday Ìgbòho ṣe sẹ́yìn wá tó jẹ́ kó di mọ̀ pé gbogbo wọn padà dẹni ìgbàgbé ni. Bẹ́ẹ̀ ló ní irú ẹ̀ padà ṣẹlẹ̀ sí Sunday Ìgbòho tó sì ní bí Sunday Ìgbòho bá tó bẹ̀ kí ó wá dí òun lọ́wọ́ bóun bá ṣe tán láti wá polongo òbò ní ilẹ̀ Yorùbá.